Ẹ kú dédé wòyí ẹ̀yin olùgbọ́ mi, mo kí wa káàbọ̀ sí kíláàsì astrology níbi tí a ti ń fi èdè Yorùbá yànnàná ìmọ̀ astrology. Kí ni ohun tí a fẹ́ gbé yẹ̀wò ní òní? Ìdí tí àwọn ìràwọ̀ kan ṣe ní olùdarí méjì. Ìdí àkọ́kọ́ náà ni pé àwọn onímọ̀ ìràwọ̀ àtijọ́ kò ṣe iṣẹ́ lórí àwọn ìsọmọgbèrùn mìíràn yàtọ̀ sí èyí tí wọ́n mọ̀ tẹ́lẹ̀. Ìdí ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn onímọ̀ ìràwọ̀ òde òní ló ṣe àwárí àwọn ìsọmọgbèrùn mìíràn yàtọ̀ sí èyí tó wà tẹ́lẹ̀. Èyí tó ń ṣe ẹlẹ́ẹ̀kẹta, ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rọ ìgbàlódé láti inú ìmọ̀ sáyẹ́ǹsì ló fi ìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n wà tí a sì lè fi ojú rí àwọn ìsọmọgbèrùn náà. Èyí tó ń ṣe ẹlẹ́ẹ̀kẹrin, àwọn ìsọmọgbèrùn mìíràn ní agbára bákan náà tí wọ́n sì ń hùwà bákan náà. Èyí ló mú àwọn onímọ̀ ìràwọ̀ òde òní fi àwọn ìsọmọgbèrùn mìíràn tí ìwà wọn jọra ṣe olùdarí fún ìràwọ̀ kan ṣoṣo. Ẹ jẹ́ kí a bọ́ sí abala tí a ti kọ́ iṣẹ́ pàtàkì tí olùdarí ń ṣe ní orí ìràwọ̀. Ẹ káàbọ̀ sí abala tí a ti máa kọ́ iṣẹ́ pàtàkì tí olùdarí ń ṣe lórí ìràwọ̀ kan. Iṣẹ́ àkọ́kọ́ tí olùdarí ń ṣe lórí ìràwọ̀ kan ni ìwà àti ọ̀nà ìdojúkọ. Ẹlẹ́ẹ̀kejì, àwọn àkòrí ìgbésí ayé. Ẹlẹ́ẹ̀kẹta, àwọn ìrìn àjò ìsọmọgbèrùn àti olùdarí. Ẹ jẹ́ kí a bọ́ sí abala tí a ti máa ṣàlàyé rẹ̀ fúnra wa. Iṣẹ́ àkọ́kọ́, ìwà àti ọ̀nà ìdojúkọ. Ìwà àti ọ̀nà ìdojúkọ jẹ́ ipa lórí bí a ṣe ń fi ara hàn sí ayé tàbí àwùjọ àti bí a ṣe ń hùwà sí àwọn ipò tàbí ìpèníjà tuntun tí ó bá ṣẹlẹ̀ sí wa. Ẹlẹ́ẹ̀kejì, àwọn àkòrí ìgbésí ayé. Àwọn àkòrí ìgbésí ayé ni ilé àti àmì kan pàtó níbi tí ìsọmọgbèrùn kan ti ń ṣe ìṣàkóso tirẹ̀ wá sí inú ìbí wa tí ó sì ń ṣẹlẹ̀ mọ́ àwọn ìpasẹ̀ ayé wa. Fún àpẹẹrẹ, lórí iṣẹ́, àjọṣepọ̀ àti ìdílé wa, tí ó sì ń ṣe ìrànlọ́wọ́ pàtàkì fún ìdàgbàsókè ìràwọ̀ wa. Èyí tó ń ṣe ẹlẹ́ẹ̀kẹta, àwọn ìrìn àjò ìsọmọgbèrùn àti olùdarí. Àwọn ìrìn àjò ìsọmọgbèrùn àti olùdarí jẹ́ ọ̀nà kan tí a fi lè rí ipasẹ̀ ìsọmọgbèrùn nínú ìgbésí ayé wa nígbà tí ìràwọ̀ kan bá ń fi ìràwọ̀ kejì sílẹ̀ àti bí àwa ènìyàn ẹ̀dá ṣe ń fi ara wa sílẹ̀. Ẹ jẹ́ kí a bọ́ sí abala tí a ti ṣàlàyé ohun tí àwọn onímọ̀ ìràwọ̀ òde òní sọ lórí olùṣàkóso. Ẹ káàbọ̀ sí abala tí a ti máa ṣàlàyé ohun tí àwọn onímọ̀ ìràwọ̀ òde òní sọ lórí olùdarí. Àkọ́kọ́, àwọn onímọ̀ ìràwọ̀ òde òní jẹ́ kí a mọ̀ pé gbogbo àmì ìràwọ̀ ló ní olùdarí àti olùṣàkóso tí ó ń ṣe ìṣàkóso wọn. Ẹlẹ́ẹ̀kejì, àwọn onímọ̀ ìràwọ̀ òde òní ló jẹ́ kí a mọ àwọn ìsọmọgbèrùn tuntun tó wà tí ó sì ń ṣe àfikún sí àwọn olùdarí tó wà tẹ́lẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta, àwọn onímọ̀ ìràwọ̀ òde òní tún jẹ́ kí a mọ̀ pé àwọn ìràwọ̀ ẹ̀dá tí wọ́n ní olùdarí méjì lè máa wu àbọ̀ ìwà. Kí ni à ń pè ní àbọ̀ ìwà? Àbọ̀ ìwà ni kí ènìyàn kí ó máa wu ìwà tí ó lè mú ni ṣì olùdarí ìràwọ̀ rẹ̀ mú tàbí sí ìràwọ̀ ẹni náà. Ẹ jẹ́ kí a bọ́ sí abala tí a ti máa sọ àwọn ọ̀rọ̀ tí ó ta kókó nínú ìmọ̀ astrology sí èdè Gẹ̀ẹ́sì. Ẹ káàbọ̀ sí abala tí a ti máa sọ ọ̀rọ̀ tí ó ta kókó nínú ìmọ̀ astrology. Àkọ́kọ́, òun náà ni alákòóso àtẹ ìràwọ̀, ìyẹn chart ruler. Ẹ̀kejì ni ìsọmọgbèrùn, ìyẹn planet. Ẹ̀kẹta ni ìmọ̀ ìràwọ̀ àtijọ́, old Asian astrology. Ẹ̀kẹrin ni ìmọ̀ ìràwọ̀ òde òní, modern astrology. Ẹ̀karùn-ún ni àtẹ ìbí, birth chart. Ẹ̀kẹfà náà ni ìwà àti ọ̀nà ìdojúkọ, personality and approach. Ẹ̀keje ni àwọn àkòrí ìgbésí ayé, life themes. Èyí tí ó sì ẹlẹ́ẹ̀kẹjọ ni àwọn ìrìn àjò ìsọmọgbèrùn, planetary transit. Èyí tó ṣe ẹlẹ́ẹ̀kẹsàn náà ni àbọ̀ ìwà, half character. Ẹ jẹ́ kí a dánu dúró báyìí ní òní náà kí a lè pàdé lórí next episode ní àkọ́tún. Ẹ bá mi like fídíò yìí kí ẹ dẹ̀ bá mi share rẹ̀ kí ìmọ̀ ìjìnlẹ̀ wa kí ó lè máa gbòòrò sí i. Ó dàbọ̀.